Ìsàfíàdọ̀ Roslyn Adédọlápọ̀ Àbákẹ́, happy birthday. You are born in April. Stand up, stand up. Òní ọgbọ̀njọ́ oṣù kẹrin 30th April tí í ṣe ọjọ́ ìbí Roslyn Àbákẹ́ Adédọlápọ̀ Ìsàfíàdé nílùú Ọ̀dẹ Òmu. Gbogbo ayé ló ń sọ fọlọ́jọ́ ìbí pé òkú ewu orí kádùn, ọdọọdún báyìí ní sápórúwé, ọdọọdún làárọ̀ ọmọ òbí lórí àtẹ. Ọ̀pọ̀ ọdún ni Roslyn máa ṣe lókè èèpẹ̀. Àmín lórúkọ Jésù. Àbákẹ́ o, mo ṣe tán mo fẹ́ kí ọ, ó yá máa gbóhùn ẹnu mi. Ìwọ lọmọ aládéjọbí, ọmọ onílẹ̀kẹ̀ jìngbìnì, ọmọ àfìlàkà má jà, ọmọ olówó ọ̀la, àrà òjé, ọmọ ẹ̀yìn pọ́n, ẹ̀là moko. Èmi torí ẹ̀yìn mo rò jẹ́ ilé, mo torí ajá mo bá wọn dégbò yé mọ́já. Ajá morí jẹun rẹ̀yìn jẹ, ọmọ olúbi sábì, ọmọ ìjàmí orò, òṣónú ògbà àlọ́, òjé kì í jẹ̀gà, ẹ̀bà múrò rẹ̀ bọ̀ oko. Ọlọ́jọ́ ìbí o, we say happy birthday to you once again, long life and prosperity. Courtesy Mr. Lecturer Media Productions, MMP.